Orúkọ mi ni Yemisi Jacobs. Iṣẹ́ tèmi ṣe ní Orisun, mo jẹ́ olùdarí fún àwọn ètò tí ẹ máa ń gbádùn lọ́lọ́kan-ò-jọ̀kan. Mo ti wá jẹ́ ẹni tí ó ń mójútó tẹlifíṣọ̀n Orisun tí gbogbo ènìyàn ń pè ní channel manager. Iṣẹ́ tí channel manager ń ṣe ó pọ̀ rẹpẹtẹ. Channel manager jẹ́ ẹnìkan tí ó máa fi ara balẹ̀ láti wo gbogbo àwọn ètò ní ọlọ́kan-ò-jọ̀kan, láti wo bóyá àwòrán ẹ̀ bóyá ó dúró rédé, láti wo bóyá àsìkò, bóyá iṣẹ́ tó bá jẹ́ ìṣẹ́jú 5 kó má kọjá ìṣẹ́jú 5, láti má jẹ́ kó dínà àwọn ètò míì tó ń bọ̀ lẹ́yìn. So channel manager dẹ̀ tún jẹ́ ìyẹn kan tí ó jẹ́ pé a fojú tó gbogbo ohun tó bá ń lọ lórí ẹ̀ka Orisun tẹlifíṣọ̀n kí nǹkan kan kó má di nǹkan míì náà lọ́wọ́. Ìrìnàjò mi sí ilé-iṣẹ́ Orisun ìtàn tó gùn ni, torí pé mi ò dédé bára mi ní ilé-iṣẹ́ Orisun. Mo gbà tí BBM fún ta máa ń tẹ̀ka káàkiri tó gbàgbóró kan, mo wá ní àǹfààní láti ní ọ̀gá ilé-iṣẹ́ yìí ní orí bíbí mi níjọ́ náà. Bí mo ṣe bẹ̀rẹ̀ sí bá wọn sọ̀rọ̀ náà nígbà yẹn, mo ṣiṣẹ́ pẹ̀lú òṣèré kan tá à ń pè ní Stella Damasus. Mo jẹ́ ẹnìkan tó máa ń kọ gbogbo nǹkan tó bá fẹ́ sọ tí máa ń kọ fún. Tí ṣe bá wọn sọ̀rọ̀ ló bá ní kí n wá, ó ní kí n pàdé arákùnrin kan tó jẹ́ channel manager fún Nigeria, ìyẹn ká ti èdè Gẹ̀ẹ́sì tí ọ̀gá wa nígbà yẹn tá à ń pè ní Skills. Mo sì bá wọn sọ̀rọ̀, bá ní kí n darapọ̀ mọ́ Nigeria TV láti máa kọ àwọn ìròyìn lọ́lọ́kan-ò-jọ̀kan tí à ń pè ní top stories. Tí ṣe bẹ̀rẹ̀ díẹ̀díẹ̀ náà nìyẹn kí Orisun tó wá bẹ̀rẹ̀ nígbà tá a wà níbẹ̀ náà. Ìgbà tó dé bẹ̀rẹ̀ náà ni wọ́n fún mi ní àǹfààní láti darapọ̀ mọ́ gẹ́gẹ́ bí èèyàn kan tó gbọ́ Yorùbá, torí reporter méjìlá nígbà yẹn, a ní Stephen a sì ní èmi. Àmọ́ Stephen yẹn ò ní àǹfààní láti gbọ́ Yorùbá, ṣùgbọ́n èmi gbọ́ Yorùbá mo sì gbọ́ èdè Gẹ̀ẹ́sì, so mo máa ń ṣe méjèèjì, máa ṣe ti Yorùbá máa sì sí Nigeria. Àmọ́ gbà kan mo rí pé ìṣọwọ́ tó fi máa ń bá mi wí tí n bá mẹ́hẹ̀ ní ti Nigeria ó pọ̀ ju ti Orisun. Mo bá bínú, bá ní kó kúkú sọ ibi tí mo wà gangan, ṣé Nigeria ni mi ń bá ṣiṣẹ́ ni tàbí Orisun. Ọ̀gá mi bá ní kó kúkú mú mi lọ sí ilé-iṣẹ́ Orisun láti bẹ̀rẹ̀ pẹ̀lú díẹ̀díẹ̀ tí ṣe dé ilé-iṣẹ́ Orisun. Ìrìnàjò nígbà tí a bẹ̀rẹ̀ pẹ̀lú iṣẹ́ Orisun kì í ṣe ìrìnàjò kékeré, àmọ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, torí pé wọ́n ní ibi tí à ń lọ jù ṣùgbọ́n ọ̀nà tá a yà òun ló pọ̀. Mo ti kọ́ ẹ̀kọ́ rẹpẹtẹ nítorí pé orí gbígbẹ àti orí tútù èèyàn bá ṣiṣẹ́. A dẹ̀ mọ̀ pé ilé-iṣẹ́ tá a bá ti dálẹ̀ tó bá ti jẹ́ fún àwọn Yorùbá, àwọn tiwantiwa, tí yóò bá ṣe sùúrù, torí pé gbọ́ ilé sọ yìí sọ̀hún ẹni tá a bá dẹ̀ fi ṣe olórí ó láti ṣe bí olórí, a ní láti gbà nípò àgbà. Mo fi ọpọlọ sí, mo sì fi sùúrù sí pẹ̀lú. Nígbà tó yẹ kí n rẹ́rìn máa rẹ́rìn, nígbà tó yẹ kí n lejú àlejú. So ìrìnàjò náà ó jẹ́ ìrìnàjò tó kọ́ni lọ́gbọ́n tó sì dùn tó lárinrin. Nígbà tí mo bẹ̀rẹ̀ pẹ̀lú ilé-iṣẹ́ Orisun, mi ò bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀gá, nítorí pé kíyàn tó di ọ̀gá láti kọ́ nǹkan, mo ní láti wo àwọn tó wà níwájú. Tí mo ṣe sọ tẹ́lẹ̀, mo bẹ̀rẹ̀ pẹ̀lú Nigeria láti máa kọ ìròyìn nípa àwọn ẹ̀ka èdè Gẹ̀ẹ́sì wa. Àmọ́ gbà tí mo wọ ilé-iṣẹ́ Orisun, mo bá ọ̀gbẹ́ni kan pàdé tá à ń pè ní Bimbo Ògúnsọ̀yà. Wọ́n jẹ́ èèyàn tó ń darí ètò kan tá a pè ní Miliki Express nígbà yẹn lọ́hùn. Mo dẹ̀ ó wá jẹ́ èèyàn kan tó fẹ́ràn èèyàn tó bá ti rí tó jáfáfá, pàápàá tó tún lè kànkan. Ó ṣe pè mí náà ní ẹ̀pà pé kí n wá kí n máa bá wọn kọ àwọn ìròyìn fún àwọn presenters, àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ láti máa sọ ní èdè Yorùbá. Kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ bẹ́ẹ̀ níjọ́ yẹn ọkọ̀ sọ fún mi pé àwọn fẹ́ rìnrìn àjò kan lọ sí Mnet láti lọ ṣiṣẹ́ pẹ̀lú wọn ní ìjọ tá à ń sọ yìí. Ọba ní kí pé àwọn máa fi iṣẹ́ yẹn lẹ̀ fún mi láti máa ṣe olùdarí fún ètò Miliki Express. Nígbà yẹn náà wọ́n sì pọ̀ rẹpẹtẹ, àmọ́ wọ́n ti pọ̀ torí wọ́n jẹ́ obìnrin. Ọkùnrin kan ni a nígbà yẹn tá à ń pè ní Abdulateef Oṣuọlálé nígbà yẹn. So ìgbà tí mo bẹ̀rẹ̀ díẹ̀díẹ̀ wọ́n máa ń pè mí pé àpòkè mo láìkì nǹkan tó ṣe, òṣìṣẹ́ báyìí kí n tó lajú kí n tó dijú ọ̀gá iléeṣẹ́ gíwá iléeṣẹ́ yìí ó ti wá tí wọ́n mú àwọn ètò míì lónìí rọ̀rùn. Báyìí la bẹ̀rẹ̀ sinimá mẹ́wàá
a bẹ̀rẹ̀ àgbà òṣèré, a bẹ̀rẹ̀ oríṣiríṣi ètò. Nígbà yẹn gan ẹ̀rù bà mí pé ṣé mo lè ṣe olùdarí fún gbogbo ètò yìí, àmọ́ wọ́n fún mi ní ìgboyà àti Bímbọ́ Ògúnsọ̀yà pè mí ní o lè ṣe tó bá rí nǹkan kan tó mẹ́ ìwọ ṣá pè wọ́n má dẹ́ pè wọ́n. So mi ìbẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀gá àmọ́ mo bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó ń kọ̀ọ̀kan tí dẹ̀ ṣe mọ̀ sí là ń gbé mi sípò àgbà kí má jábọ́ lágbára Ọlọ́run. Ẹ̀yin ará ilé ẹ ṣá mọ̀ pé igi kan ò lè dágbó ṣe. Èmi ní kọ́kọ́ ni mo máa ń ṣe gbogbo ohun tí ẹ máa ń jẹ gbádùn lórí tẹlifíṣàn Orísun. Ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀ka àwọn tí máa ń ya àwọn àwòrán tí ẹ máa ń rí pátápátá. Ó ní ọ̀gbẹ́ni kan tí à ń pè ní Festus Gbénga Festus, gbogbo a máa ń pè ní PFR. Ó ní irùngbọ̀n báyìí kó irùngbọ̀n ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ó jẹ́ ọmọkùnrin kan tí ó fẹ́ràn iṣẹ́ tó ń ṣe. Ó sì jẹ́ èèyàn kan tí ó ní etí ìgbọ́, ó sì ní àyà àgbàṣe. Àmọ́ kò kí rẹ̀ bọ̀rọ̀ torí pé ó lóhun kan tó máa ń mu dáadáa tá máa ń fún lábá ti fún báyìí. Ó lè yaṣẹ́ dòru. Ó tún ní ọ̀gbẹ́ni kan tí à ń pè ní Collins. A máa ń pè ní principal torí pé principal ló fi bẹ̀rẹ̀ ilé ayé ẹ̀kọ́ tó di pé ó wá sí camera department. Mo bó ṣe débì bọ́lá Ọlọ́run ni. Ó jẹ́ nìkan lára àwọn tí ó máa ń ya àwòrán. Ó sì mọṣẹ́ náà dáradára tó máa ń ṣiṣẹ́ lásìkò. Ẹ jẹ́ tún padà lọ sí èèyàn kan tí a máa ń pè ní Victor punk ló máa ń gẹ̀ báyìí. Ó wà lára àwọn tàjọ máa ń ṣiṣẹ́ ní ẹ̀ka àwọn tí ń yàwòrán. Ó sì mọṣẹ́ náà, ó mọṣẹ́ yẹn dáadáa. A sì ní àwọn tí ó ń kọ́ṣẹ́ náà pẹ̀lú wa, àwọn bí Ayọ̀, àwọn bí Ṣẹ́gun, àwọn bí Ayọ̀ méjìlá ní aláyọ̀ gíga, aláyọ̀ kúkúrú, wọ́n pọ̀ lóríṣiríṣi tí àjọ máa ń ṣiṣẹ́. Ẹ̀yin kò sọ nǹkan tí ẹ fẹ́ fún wọn, wọ́n sì tò gbogbo ẹjọ́ ní kíákíá. Nínú ẹ̀ka àwọn tí ń yàwòrán náà tí ń tò gbogbo ẹjọ́ ní ibi tá a ti ń ṣiṣẹ́ tá a máa ń pè ní studio. Ó ní arábìnrin kan, la máa ń pè torí pé ó dúró dáadáa ńlẹ̀. Alice lórúkọ ẹ̀. Ó jẹ́ èèyàn kan tí a fi sí ẹ̀ka wípé kó máa mójútó gbogbo àwọn tá a máa ń lò bí àwọn ohun ìmomi tá a máa ń pè ní glass cups, bí àtíkè, afẹ́fún àtíkè. Pàápàá jùlọ tí àwọn èèyàn kan bí tá a bá ń ṣe ẹ̀ka Miliki Express, ó jẹ́ èèyàn kan tí a máa ní kó mójútó àsìkò. Bí òkè ó yẹ kí Lára Olúbọ̀ ti kúrò lórí ìjókòó, ó yẹ kí Dayọ̀ Kújọ́rẹ̀, ó yẹ kó òun ti wà lórí ìjókòó. So ó dẹ̀ jẹ́ arábìnrin kan tí ó farabalẹ̀ tó sì lọ yáya iṣẹ́ tó ń ṣe. Ẹ jẹ́ kí n tún sún síwájú. Ó ní àwọn ọ̀dọ́ ọmọbìnrin tí a tún jọ ń ṣiṣẹ́ pọ̀ ní ẹ̀ka ibi tá a wà studio. Àwọn wá ṣe IT ní ọ̀dọ̀ wa. A ní Yétúndé méjì náà ni. A ní Yétúndé tó lára, a sì ní ìtí ò lára rárá. Ìyẹn Ọlọ́run kó bá mi bùkún ara ẹ̀ ní agbára Jésù. Wọ́n jẹ́ àwọn ọmọ tí wọ́n mọṣẹ́. A sì ní Tèmi, ṣùgbọ́n Tèmi yẹn jọ́ àkọ́kọ́ tó kọ́kọ́ wá tí ó gbé lẹ́tà wá pé òun fẹ́ wá ṣiṣẹ́. Ẹni tó wà ní ẹ̀ka human resources wa, ìyẹn HR, ó pè mí, ó sì pè Bímbọ́ Ògúnsọ̀yà pé ṣé a lè gbà. Àmọ́ ohun kan ni mo ṣàkíyèsí nípa ojú ẹ̀ torí pé powder ẹ̀ ó dúró gan. Èèyàn tó fẹ́ wá ṣe IT tí powder dúró tó yẹn wàhálà wa. Mo ṣe fún Mary Kay nìyẹn, Ọlọ́run kó ṣàánú wa. Àtijọ́ yẹn láti máa ń pè ní Mary Kay, ó sì jẹ́ èèyàn kan náà tí ó lọ yáyà. Àwọn tá a jọ ń ṣiṣẹ́ nínú studio nìyẹn, àmọ́ kò tán síbẹ̀. Jẹ́ kí n tún lọ sí ẹ̀ka àwọn tó máa ń gba ohùn sílẹ̀. Nítorí pé tí àwòrán bá dúró tó mọ́ regerege, tí ohun tó bá ń sọ jáde ò bá dán, gbogbo ohun tí wọ́n yà ó jẹ́ pé kò ń ṣe ohun tí a lè fi ran àwọn alẹ́. Ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ pẹ̀lú ọ̀gbẹ́ni Jude Williams. Ó jẹ́ arákùnrin kan tí fẹ́lẹ́fẹ́lẹ́ la máa ń pè torí pé kò ṣe bẹ́ẹ̀ ní ẹ̀ràn ní bọ́dì bíi Bímbọ́ Ògúnsọ̀yà. Ọlọ́run kó ṣàánú fún wa. Jude jẹ́ èèyàn kan tó yẹ pé tó bá gba ohùn sílẹ̀, bóyá àwọn pìrìsẹ́ńtà wa ń ṣe ètò lọ́wọ́, tó bá ń ṣàkíyèsí nǹkan kan, bóyá ó ń ṣe kírín kò jáde bóyá yẹ kó jáde, ó máa tètè náwó sókè pé director please cut àtúnṣe. Ó jẹ́ èèyàn kan tí mo fẹ́ràn torí pé ó farabalẹ̀, kò sì jẹ́ èèyàn kan tó máa já mi rí kó járe. Bíyàn bá bínú gan, kàkà kó bínú, akúkú má gbé ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Bóyá bá yarí fún pé wájọ́ tí ò ti bá sùn pé ó lè má gbé mọ́, inú ti bí nìyẹn. Sì náà fílẹ̀ fúngbà díẹ̀ kí tó tó pé. Ó láwọn tó ti bá a ṣiṣẹ́ ṣùgbọ́n wọ̀ sí bí ìbáyìí mọ́. Kì í ṣe tíjà o, bí Ṣọlá, bí Helvin, wọ́n pọ̀ jàǹtìrẹrẹ. Ẹ jẹ́ kí n tún sún síwájú torí mo ní pé igi kan kò lè dá igbó ṣe. A pọ̀ tá à ń ṣe gbogbo iṣẹ́ yìí. Ó kọ́ lè di pé àwọn pìrìsẹ́ńtà lè rí, ṣùgbọ́n àwọn tó wà lẹ́yìn àwọn nǹkan ló ń ṣiṣẹ́ tó jù. Ẹ kí n lọ sí àwọn tó máa ń gé papọ̀, àwọn olùtẹ bọ́tìn wa tá a máa ń pè ní editors. Màá bẹ̀rẹ̀ pẹ̀lú ọ̀gbẹ́ni kan tá à ń pè ní Bídèmí. Bídèmí àti Bímbọ́ Ògúnsọ̀yà máa ń jà ọ́. Wọ́n lè jà kí Bímbọ́ máa ní Yẹ́misí máa pa Bídèmí léni. Àmọ́ wọ̀ tí ìpàànà mi yóò jọ́ tó máa pàṣẹ lọ́sàn-án nípa. Bídèmí jẹ́ èèyàn kan tí ó níwà tútù, ṣùgbọ́n ìwà tútù ẹ̀ bẹ́ẹ̀ bá ṣàkíyèsí ó máa ń gbóná.
ẹ bá ṣàkíyèsí ó máa ń gbóná ṣùgbọ́n ó mọṣẹ́ yẹn dáadáa tó bá rí nǹkan tí ò fẹ́ ó máa sọ gbà pé mi láìkì kíní yóò dá kíní ṣe kíní kan ó jẹ́ nǹkan tí òun ló máa ń sábà gbé àwọn ètò kan bí ìròyìn máa ń gbé àwọn Miliki Express ẹ máa ń jọ̀gbádùn ẹ jẹ́ n sún síwájú kí n lọ sọ́dọ̀ ọ̀gbẹ́ni kan tí a máa ń pè ní Sunday jẹ́ nǹkan tí máa ń gbogbo ìgbà ni máa ń fẹ́ wá wàhálà ẹ̀ torí pé bó ṣe máa ń sọ̀rọ̀ ó máa ń sọ̀rọ̀ bí ẹni tí ò tí ì jẹun bí ijọ́ mẹ́ta bí àpẹẹrẹ ẹ lè ní Sunday kí ló tó fi lo àwòrán ìkó jáde dáadáa èmi ò mọ̀ pé kò jáde dáadáa ó mọ̀ kẹ̀ mi rò pé bẹ́ẹ̀ ṣe fẹ́ nìyẹn mi ìfẹ́ bẹ́ẹ̀ ò lọ tún ṣe fẹ́ràn á wá ṣojú yẹn báyìí ọpẹ́ mi wàá dẹ̀ ti sọ fún mi ó dẹ̀ wá lọ sọ fún Yemisi ṣùgbọ́n tẹ bá fi àsìkò lẹ̀ láti mọ búrú ẹ̀dá tó jẹ́ ẹ mọ̀ pé ẹ̀dá tó tutù gan tó dẹ̀ fẹ́ mọ iṣẹ́ Ọlọ́run dẹ̀ fún mọ̀ jù báyìí lọ ṣàtìtàn àti tàn ta ló tún kù ó ní ẹ̀kan tá à ń pè ní Tọ́pẹ́ Sọ́ni ó wà lára àwọn tó ń ṣiṣẹ́ pẹ̀lú Orisun tẹlifíṣàn nípa pé à ń gé gbogbo ẹ̀fọ́ náà ni Tọ́pẹ́ jẹ́ arákùnrin kan tó fẹ́ràn oúnjẹ púpọ̀ jù tẹ́ ẹ̀ bá ti fún lóúnjẹ ó lè má tètè gé ṣẹ́yìn àmọ́ tẹ́ bá ti fún lóúnjẹ àbùṣebùṣe kò tán síbẹ̀ ọ̀ torí pé akọ̀ tá à ń ṣiṣẹ́ gẹ́gẹ́ bí mo sọ fún yín ó tún ní arákùnrin kan tí ó ṣẹ̀ darapọ̀ mọ́ wa láìpẹ́ láì jìnnà Rántí ní orúkọ ó jẹ́ èèyàn kan tẹ́ pé ijó àkọ́kọ́ ti Bímbọ́ Ògúnsọ̀yà gan rẹ̀ ó jẹ́ ẹnìkan tí ó fẹ́ràn nítorí pé òyìnbó ló máa ń sábà sọ àmọ́ tí nǹkan ò bá yé ó máa ń béèrè tàbádẹ́ máa iléeṣẹ́ wa ẹ̀ tí nǹkan ò bá yé ẹ tó bá ti fọkàn sí pé ó yé ẹ ó wá Ọ̀yọ́ ló wà ó lè ti ṣe tán gan ya wàá fi ran àwọn ọ̀gá wa tó dúdú ọ̀gá tiwa àkọ́kọ́ bẹ̀rẹ̀ látòrí tiwa ìgbónára tí wọ́n gbé fún wa yẹn làwọn náà gbé bọ̀ lọ́dọ̀ àwọn editors yẹn tó jẹ́ arákùnrin kan tí mo fẹ́ràn kò pẹ́ tó darapọ̀ mọ́ wa bọ̀ tí wọ́n bá díẹ̀ tó ti lò pẹ̀lú wa ó jẹ́ nǹkan tó mọṣẹ́ lẹ́yìn tí gbogbo wa bá ti ṣe gbogbo nǹkan tá à ń ṣe nínú studio yìí tí ẹni tó ń gé bá ti gé tẹ́ni tó gbohùn sílẹ̀ ti gbohùn sílẹ̀ fún àwọn cameraman ti ṣe àwa editors àwa gbogbo ẹ̀ àti kó gbogbo ẹ̀jọ́ ó ní ibì kan tí a máa ń darí ẹ̀ sí ìyẹn lọ sí ọ̀dọ̀ Ọpẹ́yẹmí Fáṣínà Latifat ó jẹ́ arábìnrin tó ń bá mi ṣiṣẹ́ directly bá máa lo òyìnbó yẹn tá a bá ṣe tán àwa dá sọ́dọ̀ ẹ̀ àwa jókòó wá wo gbogbo ẹ̀ lórí àwọn sinimá tá a máa fi hàn yín lọ́lọ́kanòjọ̀kan àwa kọ àwọn ìpele tí ìkùnà wà ń bẹ bóyá nípa àwòrán àbí nípa ọ̀rọ̀ tí ò dá tí ò yẹ ká fi ran àwọn ọmọ Nàìjíríà àwa kọ sílẹ̀ ìṣẹ́jú báyìí sí ìṣẹ́jú báyìí ọ̀rọ̀ tó sọ mí báyìí ò dáa àwa pa àkíyèsí tèmi sí pa pé nǹkan tẹ́ direct èmi fi pé eléyìí ò dáa èmi á padà lọ sí ọ̀dọ̀ àwọn onígègé àrà bóyá bá mi yẹlé tá a bá ti ṣe gbogbo ẹ̀ báyẹn abẹ́rẹ́ sí ń àti pè mí sákèsí eléyà gé àmọ́sẹ́ǹdẹ̀ sí báyọ̀ títí tó máa fi dúró ohun tá a fẹ́ ó tún wá ní ọ̀gbẹ́ni kan tí a ò gbúdọ̀ gbàgbé ní ẹ̀ka àwọn tá a jọ ń ṣiṣẹ́ papọ̀ ní iléeṣẹ́ Orísun ní ìlórúkọ ẹ̀ ó jẹ́ èèyàn kan tẹ́ pé bàbá ti ya ohun tá a yà tán bóyá fẹ́ kọ orúkọ tèmi bí nǹkan tó yọ jáde bí èmi ṣe ń sọ̀rọ̀ tó gbé orúkọ mi jáde graphics la máa ń pè bọ̀bọ́ yẹn ni ó wà ní ẹ̀ka yẹn tẹ́ pé gbogbo ohun tẹ́ bá fẹ́ ṣe abayín kọ orúkọ abayín fàwòrán ti adán mọ́rán ó sì jẹ́ arákùnrin kan tẹ́ pé kò ń ṣèyàn kan tó lọ́yàyà eré rẹpẹtẹ ṣùgbọ́n nínú iṣẹ́ ó dángájá torí pé ó mọ̀ ó kọ́ ó sì mọ̀ dáadáa ẹ má jẹ́ kí n gbàgbé wípé tá a bá ti ṣiṣẹ́ tán ó níbi kan tá a máa ń fi pamọ́ sí torí pé bẹ́ẹ̀ bá wá sí iléeṣẹ́ Orísun kẹ́ ní kí n fi àwòrán ohun tá a yà ní 2002 2001 gbogbo ẹ̀ pátápátá ni a ní ṣùgbọ́n ìyàn kan àbí méjì ni wọ́n wà ní ipa yẹn láti máa tọ́jú gbogbo ohun tá a bá ti ṣe ìyẹn Ayọ̀bámi àti ọ̀gbẹ́ni Moses ṣẹ̀ṣẹ̀ darapọ̀ pẹ̀lú wa láìpẹ́ ni torí ọ̀gbẹ́ni Ahmed ni ó wà ní ẹ̀ka yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ bí gbogbo system wa bá ṣe ló bá fẹ́ mẹ́hẹ̀ àwọn la máa ń sáré pè lọ́dà pé eléyìí ò tán ẹ bá wa ṣe eléyìí gbogbo èèyàn pátápátá nílé Orísun ló ní ohun tí wọ́n ṣe even dórí àwọn tí wọ́n tún ibi tá a ti ń ṣiṣẹ́ àwọn cleaners wọ́n ní iṣẹ́ tí wọ́n ṣe torí táàgá bá dọ̀tí kò sí bá ṣe fẹ́ gbé hàn lórí afẹ́fẹ́ lórí àwọn tó bá wa tan ẹ̀rọ generator gbogbo wọn pátápátá ni wọ́n ní iṣẹ́ tí wọ́n ṣe ká dúpẹ́ fọlọ́run. ká fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ Orísun tẹlifíṣàn torí pé Orísun ó ti gbìnàyà ó ti jálé jákò kìdẹ́ ń ṣe ẹ̀ka tẹlifíṣàn àkọ́kọ́ tó máa sọ èdè Yorùbá ó pọ̀ jàǹtìrẹrẹ àmọ́ pé ẹ ní àǹfààní ẹ sì ní ìfẹ́ wa a dúpẹ́ lọ́wọ́ yín gbogbo
ṣẹ́rẹ́ October 1st tí gbogbo àwọn ènìyàn ti ń sọ àwọn èèyàn ti dá láṣà wọ́n ti kọ́ lórin wọ́n ti sọ lọ́rọ̀ àmọ́ ẹ jẹ́ kí èmi tún fi àǹfààní ìsọ fún yín gẹ́gẹ́ bí ẹni tó ń darí àwọn ètò tẹ́ ń gbádùn tẹ́lẹ̀tẹ́lẹ̀ wípé ohun àrà ohun ọ̀tun lẹ máa rí láti àga tá a fi ń jókòó dórí àwọn aṣọ táwọn sọ̀rọ̀sọ̀rọ̀ á ń wọ̀ dórí àwọn ọ̀rọ̀ tó máa tẹnu wọn jáde torí pé Yorùbá wa gbọ́dọ̀ dángájá gẹ́gẹ́ bí a ṣe jẹ́ ilé-iṣẹ́ tẹlifíṣàn Orísun tó ń gbé èdè àti àṣà Yorùbá lárugẹ. Pàápàá jùlọ omi ni wá a ò sì bẹ́nìkan ṣọ̀tá àwọn ojú tẹ́ ti rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n sì wà níbẹ̀ àmọ́ àwọn ojú tuntun tó ti darapọ̀ mọ́ wa torí pé ojú ọ̀run ó tẹ́yẹ fò láì fapá kanra wọn. Ẹ máa retí ohun tó dára láti orí àwọn eré tá fi ń hàn fún yín láti orí ètò láti orí bá a ṣe ń yà á gan gbogbo ẹ̀ ló ti yàtọ̀. Ẹ kú ojú lọ́nà October 1st nínú ọdún 2016 àrà náà ó máa yàtọ̀.